mi gbọ́rọ̀ kan wò ọ̀rọ̀ yìí ń ká mi láyà mo wí o ọmọ kan ń bẹ tí mo fẹ́ràn o tí wọ́n ṣe bá a sọ̀rọ̀ kò yé mi rárá o n kò rí irú ẹ̀rí èyí rí o n kò rí irú ìfẹ́ èyí rí o ọmọ tó níwà tó sì lẹ́wà o mo fẹ́ mọ̀ lè rẹ o kí n máa bá ẹ lọ jọ̀wọ́ mo fẹ́ mọ̀ àwọn òbí rẹ o bèbí mi yé jọ̀wọ́ mo fẹ́ mọ̀ àwọn ọ̀rẹ́ rẹ o ọmọ oníwà tútù yìí o mo fẹ́. tó ẹ jẹ́ kí n máa kí wa wípé a kú ojúmọ́ aláyọ̀ èyí tó tún mọ́ gbogbo wa lóòrọ̀ yìí lórí ètò yẹn ó kà màmá on OGTV the People's Telly ìpele tá a ti ń retí Akoni ọ̀sẹ̀ yìí ẹ̀jẹ̀ máa wá fìyẹn kí máa fi kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá pé happy fall to everybody ṣẹ́yìn ti kí àwọn olólùfẹ́ yín láàárọ̀ yìí pé happy fall àyájọ́ ọjọ́ olólùfẹ́ tá a fìfẹ́ hàn síra wa tí kì í ṣèfẹ́ ẹ̀tàn ìfẹ́ àtinúwá gangan ni ṣé ẹ wá rí akọni tí ọmọ Bọ́láńlé Asápá Jazke mama worldwide tó gbé wá fún wa lọ́sẹ̀ yìí akọni tó jẹ́ wípé ó níṣe pẹ̀lú tá à ń pè nífẹ̀ẹ́ ni ìyẹn iṣẹ́ wọn tí wọ́n gbé dání akọni wọ ọ̀sẹ̀ yìí ni Segun Akinlolu tí gbogbo àwọn olólùfẹ́ wọn tàbí gbogbo ènìyàn mọ̀ sí beautiful Nubia òǹkọrin tó dáńtọ́ ni akọni wọ ọ̀sẹ̀ yìí níbi ká kọrin ìfẹ́ tó dángájíá àwọn orin tí múni ronú jinlẹ̀ lórí iṣẹ́ ẹni láwọn nǹkan kan tó bá tẹ̀ wá dá lórí tìfẹ́ wọ́n mà dáa pọ̀ o bẹ́yìn náà mọ̀ ọmọ bíbí orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n a bí wọn ní ọjọ́ 11 oṣù 11 ọdún 1968 la bí wọn ṣé ẹ fẹ́ gbọ́ lórílẹ̀-èdè yìí náà ni wọ́n ti ṣe kíni ni wọ́n ti ṣe màjèṣí wọn tí wọ́n ti lọ ilé àwọn ẹ̀kọ́ tí wọ́n lọ gẹ́gẹ́ bá a ṣe rí lórí ẹ̀rọ ayélujára wọ́n kẹ́kọ̀ọ́ wọ́n gboyè jáde ní ilé ẹ̀kọ́ gíga ti fásitì ìlú Ìbàdàn ìyẹn University of Ibadan pẹ̀lú Doctor of Veterinary Medicine DVM ìyẹn DVM degree ilé ẹ̀kọ́ yìí ni wọ́n ti ṣe ní ọdún 1992 tí wọ́n sì ṣiṣẹ́ gẹ́gẹ́ bí olùtọ́jú nǹkan ọ̀sìn fún odidi ọdún 8 gbáko nítorí tí wọ́n lọ kọ́ nílé ẹ̀kọ́ náà nìyẹn wọ́n sì tún kàwé wọ́n tún gboyè jáde wọ́n sì tún kẹ́kọ̀ọ́ gba ìwé ẹ̀rí postgraduate diploma ní ilé ẹ̀kọ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ìyẹn Nigeria Institute of Journalism. Akọni wa wọ́n ti ṣe iṣẹ́ tó pọ̀ wọ́n ti ṣe gudugudu méje ó yàyà mẹ́fà níbi pé ká gbé àwọn àwo orin lọ́lọ́kan jáde ara àwọn àwo orin tí wọ́n ti gbé jáde nìwọ̀nyí 7 Lives, Voice from Heaven, Jangbala Jùgbú, Awilele orin Jangbala Jùgbú yẹn ló jẹ́ orin tó jẹ́ wípé ó làmìlaka láwùjọ gan tó túbọ̀ fi ojú bàbá yìí hàn fún gbogbo ayé rí tí wọ́n fi mọ̀ pé ẹnìkan wà tó ń jẹ́ beautiful Nubia bó tilẹ̀ jẹ́ pé Jangbala Jùgbú yìí òun kọ́ ni àwo orin àkọ́kọ́ wọn èyí tí wọ́n kọ́ ṣe iṣẹ́ mórin yẹn ẹ bá mi gbọ́dọ̀ yìí gbẹ Jangbala Jùgbú àjùgbú àjùgbú Jangbala ibẹ̀ náà tún ti kọ òwúrọ̀ lọ́jọ́ wọ́n tún kọ orin ìfẹ́ kan níbẹ̀ ṣé ẹ mọ orin ìfẹ́ náà èyí tí wọ́n tún kọ níbẹ̀ ó yá n ó máa bá ọ lọ ni n ó máa bá ọ lọ ókè náà ti grap ẹ̀ nílé Akọni wa ọ̀sẹ̀ yìí nìyẹn ẹ wá ní orí ọ̀fẹ́ láti rí wọn ọ̀rọ̀ àmọ̀ràn wo lẹ máa fún wọn àkíyèsí wo lẹ fẹ́ pè wọ́n sí lórí iṣẹ́ wọn beautiful Nubia òun l'Akọni wa ọ̀sẹ̀ yìí. tó bá pè mí ní àǹfààní láti rí wọn ni èmi ò bá béèrè lọ́wọ́ wọn pé kí ló tí wọn ò ṣe kọrin mọ́ because àwọn orin tán ti kọ sẹ́yìn náà la ṣe ń gbọ́ ó yẹ kán ti ṣe àwọn orin míì jáde because I really like wọn gan ni ó yẹ kán. tí n bá rí àǹfààní láti pàdé beautiful Nubia máa sọ fún wọn kí wọ́n tẹ̀síwájú nípa orin wọn nítorí orin wọn ó máa ń fi ẹsẹ̀ ìfẹ́ múlẹ̀ láàrin ọkọ àti láya mo dẹ̀ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ìdílé ló ti máa tún ṣe kán tẹ̀síwájú.
orin tó ń kọ ó gbé àṣà lárugẹ, aṣọ tó ń wọ̀ ó gbé àṣà lárugẹ. Wọ́n jẹ́ ọ̀kan nínú àwọn olórin tí wọ́n fẹ́ kí àṣà àti ìṣe ilẹ̀ wa kó parun. Ẹ wo ìpadàbọ̀ wa rèé, a dúpẹ́ pé gbogbo alájọ mójú ayọ̀ wa lọ sígboro tá a tún jọ mú padà wá sílé. Akoni wa Oseyi lẹ ti gbọ́ tí wọ́n ti dá ní ìmọ̀ràn oríṣiríṣi yẹn o. Mo dẹ̀ mọ̀ pé Beautiful Nubia orí ìmọ̀ràn náà àwọn náà ń kọ sí ayé tó ń kọ fáwọn olólùfẹ́ wọn. Mo mọ̀ pé ọ̀rọ̀ ìmọ̀ràn tí wọ́n fún wọn yìí àwọn náà á gbọ́ níbikíbi tí wọ́n bá wà tí wọ́n á dẹ̀ ṣiṣẹ́ lé lórí. Ẹ já máa lọ lọ́sẹ̀ yìí ká lè fayọ̀ àtàlàáfíà pàdé nígbà míì lórí ètò yẹn. Ó kà màmá on OGTV that people's telling. Ìpele tẹ̀ ń jẹ́ ìgbádùn yẹn Akoni Oseyi ọmọ Bọ́láńlé Àsápà lórúkọ tèmi Jaske Mama worldwide. Happy fall to everybody. See ya.